ènìyàn ẹ rọra o, ẹ̀dá ẹ ṣọ́ra ṣe. ènìyàn ẹ rọra o, ẹ̀dá ẹ ṣọ́ra ṣe. gbogbo tẹ́ẹ̀dá bá ṣe yálà níre ni níbi ó máa padà dìtàn. èèyàn á kàn bẹ̀ ọ́ márààrò kan nítorí pé ilé ayé yìí ẹ̀dá oríṣiríṣi ló ń gbé bẹ́ẹ̀. àwọn ẹ̀dá kan wà wọ́n ní àròjinlẹ̀, àwọn ẹ̀dá kan sì wà wọn kì í ronú jinlẹ̀ kó tó gbé ìgbésẹ̀ tó gbé. ó wá nítorí pé lágbájá sọ̀rọ̀ sí ẹ ó ní ò ní kí mọ́. ó ní ọmọ ìyá rẹ sọ̀rọ̀ sí ẹ ò sáfẹ́ bí. o ò mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tó bá sọ̀rọ̀ sí ni kì í ṣọ̀tá ẹni o, ẹni tó bá bú ni kì í ṣọ̀tá ẹni. bó o bá náròjinlẹ̀ ó fẹ́ kíyè rẹ ó ṣí ni. ẹni tó sọ fún ẹ wípé òun gbélé ayé ò dá nǹkan kan ṣe ògo yẹn ò tí ì farahàn ni. bẹ́ẹ̀ nìkan bá wá sọ pé òun jù ẹ́ lọ lónìí, ìwọ ni kò tẹpá mọ́ṣẹ́ rẹ, torí pé ilé ayé ìtàn ló máa padà dà. má ti torí pé ẹ̀gbọ́n rẹ tàbí ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ burúkú sí ẹ òun ò ní kí mọ́, tàbí pé lágbájá sọ̀rọ̀ sí ẹ ó ní ẹ ò ní ṣe ọ̀rẹ́ mọ́. má ṣe bẹ́ẹ̀, ọ̀rẹ́ nìyí. ó jẹ́ mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ sí ẹ kò kórìíra ẹ o, lóòótọ́ sọ pẹ̀lú ìbínú, ó fẹ́ kíyè rẹ ó ṣí ni. Ṣómìwá Emmanuel a rán mi sí ọ ní o ní ìkànnì HMTV. bá mi láìkẹ́, bá mi pín, subscribe sí i, torí pé ìkànnì yìí ẹ ó máa gbọ́rọ̀ ọgbọ́n àti làákàyè níbi tá a ti ránra wa létí pé ìtàn nílé ayé ohun tó o bá ń là kọjá lónìí ó máa padà dìtàn. Ṣómìwá Emmanuel lágbára Ọlọ́run ire ayọ̀ la fi pàdé. má ronú mọ́ o, ìtàn láyé o.